Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bàìtú ṣe wà lénìí. Thank you for joining me. Thank you. Èmi máa ń kọ́kọ́ àtìyàwó ni. Gbogbo nǹkan tí mo bá ṣe lálẹ́ àléfà yìí fún àǹfààní ọkọ àtìyàwó, èyí tó wúlò fún wọn àti èyí tó jẹ́ pé àní rárá kò dànù. So lórí títè ní dídò fùrọ̀ àti dídò ojú òbò, èwo ló dùn jù? Tíṣà lèmi, ọkọ àtìyàwó ni. So yẹn herbal doctor fún ọkọ àtìyàwó. Ìwọ tó bá yẹ kó lọ́kọ lọ lọ́kọ, ìwọ tó bá yẹ kó níyàwó lọ níyàwó, má fi hypocrite para rẹ̀. So yẹn line tèmi lélẹ̀, ìwọ náà face line tí. Mo need láti máa address ẹ̀ báyìí nítorí àwọn kan tí wọ́n fẹ́ fi hypocrisy para wọn. So yẹn ẹ má pa action mọ́ mi lára, ẹ jẹ́ n deliver ọ̀rọ̀ tó wà lẹ́nu mi. Ṣé ti gbọ́? Okay. Dídò fùrọ̀ àti dídò ojú òbò mo ti ṣe rí. Bẹ́ẹ̀ eléyìí tún gba ọ̀nà míì jáde. Bẹ́ẹ̀ kí tó di pé mo lọ further, ẹ jẹ́ kí n sọ one or two things téèyàn kan fi ránṣẹ́ sí mi. Kò kí ń ṣe gbogbo ìgbà la máa play voice note yẹn, especially on this one. Torí pé kí ni arábìnrin yẹn ṣì wà lé ọkọ, kò ní fẹ́ kí ọkọ ń gbọ́ voice ẹ̀. So wá kù sí yín lọ́wọ́, á dà kẹ́ gbàgbọ́ àbí kẹ́ mọ́ gbàgbọ́. But the most important thing ni pé ẹ la etí yín, ẹ mọ̀ pé ẹ rí one or two lesson nínú ẹ̀. Mo lè relate bó ṣe relate ẹnu voice note, but a mọ̀ kókó ìwé ìròyìn. Ó ní àwọn ohun àtọkàn àwọn ọmọ ṣe ìbálòpọ̀ àwọn is 100% okay. Òun jẹ́yàn kan tó jẹ́ pé ìgbà tóun ti rí pé ọkọ òun fẹ́ràn ìbálòpọ̀, òun náà máa ń lo àwọn oògùn tó máa ń help obìnrin láti tutù. Ó ní so this particular day, àwọn ṣáà ṣeré ìfẹ́, ó ní òun tutù gbogbo rẹ̀ ṣáà ṣe tutù. Ó ní bẹ́ẹ̀ ni ibi tí eré ìfẹ́ yẹn ti wà intense, ó ló kàn kọ ẹ̀yìn ó ní ló kàn gbédi sẹ́yìn báyìí fún ni ló bẹ̀rẹ̀ sí ní ṣe lọ látẹ̀yìn. Ó nígbà tó yá, ó ló wá mú ọyẹ̀, ó wá fi ọyẹ̀ yẹn ra gbogbo ẹ̀yìn, gbogbo wájú, gbogbo everywhere. Ó náà ṣáà enjoy pé star yìí mọ̀ tún dà. Àṣé ọkọ ó ní mission, ó ní ó mú títì ẹ̀ náà, òun feel kó fi ra oko tiẹ̀ náà. Ó ní bó ṣe di pé ó gbé sí ẹnu ibẹ̀ ni. Ó ní kí ló dé irú èwo lélẹ̀? Ó ní kó má worry. Ó ní ló ń wọ̀ díẹ̀díẹ̀. Ó ní ìgbà tó dé ibi tó wọ̀ yẹn, ibi tó rí wọ̀ yẹn tí kò dùn yẹn, ibi tí ọyẹ̀ yẹn dé ni. Bíbẹ̀ ìgbà tó wá di pé wá lọ fẹ́ dé ibi tí ọyẹ̀ yẹn ò dé, ó ní bó ṣe dùn nìyẹn ló bá kígbe yá. Ó ló dàbí ẹni pé wọ́n yà ó ní blade. Ó ló ṣáà try láti wọ̀. Ó ní bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní feel bí ẹni pé ìgbẹ́ ń gbọ̀n. Ó ní ìgbẹ́ ń bọ̀, stop it. Ó ní bó ṣe yọ nìyẹn. Ìwọ̀nba ibi tó wọ̀ yẹn ó kó gbẹ jáde. Ìwọ̀nba ibi tó wọ̀ yẹn ó ní ó kó gbẹ jáde. Nísìn irú ìbálòpọ̀ tí wọ́n fẹ́ nìyẹn, ìbálòpọ̀ tó máa kó gbẹ jáde. Ìbálòpọ̀ kazanta. Ọ̀rọ̀ yìí ò tán síbẹ̀ o. Ó nígbà tá ìwọ̀nba tó rọra ṣe yẹn, ó ní di yún. Lẹ́yìn ìgbà tó yún tán, ó ló wá yọ bí bọ́ọ̀lù. Ó yọ bí bọ́ọ̀lù, ó yọ round. Tó jẹ́ pé òun treat. Ó ní up till now kò tíì lọ tán. Because torí pé kí ni treatment tí wọ́n fún ibi tó bá ti ní infection lójú ẹ̀yìn kò tètè lọ. Because ibi tí ẹ̀ ń gbé gba àyàgbẹ́ ni, jojúmọ́ lọ́wọ́ máa kan bẹ̀. Òbò fùrọ̀ àti ìdò fùrọ̀ àti ìdò òbò, èwo ló dùn jù? Of course ìdò òbò ni. Torí pé kí ni ẹ understand, lẹ fi lérò pé ẹ mọ̀ dó, ẹ mọ̀ ways. Or perhaps nǹkan ẹ kéré jù, ó wá mọ bó ṣe máa lò. Tẹ́ bá ní nǹkan tó kéré, tẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa lò, of course kò nídìí tó bá dó fùrọ̀. Sẹ́yìn náà gbọ́, ṣó yé yín? So káwá kà nínú ìtẹ̀síwá, ó ní pé ìdò fùrọ̀ ó máa ń tètè cause àìsàn
àìsàn gonorrhea, àìsàn hepatitis, internal parasites, HIV, HPV, syphilis àti so on and so forth àti high grade last grade èèyàn tó bá ní bá lé ní number 1 8 yẹn ni wọ́n náà máa kó. Ó ń yára tètè kó àìsàn, ó dẹ̀ lead to bleeding, ó ń lead sí ìdíyọ kí ìdí yẹn kó mọ́ padà wọnú ilé mọ́ àfi tẹ́ bá treat ẹ̀ dé bí àmì. Ó ń lead sí internal bleeding. Ṣé irú bíbá sùn tí wọ́n fẹ́ nìyẹn? Kò sí enjoyment kankan. Ẹgbọ́n nǹkan tó obìnrin yẹn sọ, ó lóun ẹgbọ́n nǹkan èmi ni mo sọ bẹ̀ tí mo ṣe sọ yẹn mò ń sọ bẹ́ẹ̀ ni pé òun ló ń sọ ni. Ó sọ pé pains, sharp pains tó ń feel bí pé wọ́n rí ẹ̀ ń blade bẹ́ẹ̀ ló ṣe rí. Ibi tó ti sọ pé wọ́n sharp pain yẹn ibẹ̀ yẹn ti already cut. Ibẹ̀ yẹn ti already ó ti ṣe kí ni ó ti cut. Ẹ wá wò ó ní ó ń yùn. Kò wá tán síbẹ̀ o, tí obìnrin yẹn bá wá di pé ó lóyún tí kíní yẹn ò kúrò. Infection yẹn, itching yẹn òun ló máa tọ́jú tí tó fi máa bímọ. Tó bá dẹ̀ bímọ gan ọmọ lè pass ẹ̀. Iwájú tí wọ́n ní kẹ́ ẹ mọ dó, ibẹ̀ yẹn tó bá tiẹ̀ kó àìsàn kò lè wọ́pọ̀ bíi ti tẹ̀yìn. Nítorí ibẹ̀ yẹn iwájú máa ń lubricate fún ara rẹ̀. But ẹ̀yìn ó máa níbi tẹ́ máa ṣe dé tó jẹ́ pé ó máa ṣẹ́ omi. Kò dẹ̀ ṣe gbogbo ìgbà. Ìwádìí ló jẹ́ kémi mọ eléyìí o. Ìwádìí torí pé a fi mọ̀ pé ìyẹn lè orgasm láti bẹ̀. But kò wọ́pọ̀. And kí n go on mi lè sọ̀rọ̀ yìí kí n mọ́ sọ eléyìí. Ṣó yé yín? Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí torí pé kí ni Ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé Ọlọ́run ò fojú rere wo àwọn tó ń ṣe. Ṣé ń gbọ́ ọkọ àti ìyàwó tẹ́ fẹ́ try ẹ̀ torí ẹ ti lọ wò ń bì kan tí wọ́n ní ó dùn rárá kì í ṣe pó dùn. Ìnira lẹ kóra yín sí torí ìwọ tó ń ṣe, ìwọ tó ti ṣe lẹ́ẹ̀kan tíyàwó rẹ sọ pé ò gbà mọ́ wàá lọ try ẹ̀ ta infection máa mú ẹ. Ǹjẹ́ ẹ ti rí oore ọ̀fẹ́ láti visit àwọn tó ní AIDS hospital? Ẹ wò pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn kò wọ́ tiẹ̀. Ìyàwó rẹ lè mọ́ gbà fún according to her ó náà ti gbà yẹn ó náà ò ṣe mọ́. Ó náà ò ṣe mọ́ because òun rántí pains òun dẹ̀ rántí pé bí nǹkan tó ń go through tóun dẹ̀ still nurse up till now. Òun lẹ́gbọ́n yẹn tí obìnrin yẹn bá fi bẹ́ẹ̀ tó bá lóyún ó máa tọ́jú abẹ́rẹ́ fùrọ̀ rẹ̀ yẹn tí tó fi máa bímọ. In fact ó lè pàṣẹ sọ́mọ. Ẹ̀yin kan máa ń kó báwọn lè ṣe mọ̀. Yes, fún èèyàn kan àbí méjì tó ti ṣẹlẹ̀ sí wọ́n ní kẹ́ ẹ má ṣe ẹ̀yin kan ṣe is bad. Ìṣe kí ni is bad. Ẹ lè tètè kó àrùn, ó lè tètè lead sí kú fún yín. Ìdí yọ tẹ́ máa tẹ́ jòkó báyìí títí yín ó sì rẹ mọ́lẹ̀. Ó ti rẹ pẹ̀lú ẹ̀jẹ̀ mọ́lẹ̀ lẹ̀. Ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn? Ẹ mọ obìnrin tán ni. Tẹ́ bá mọ obìnrin tán tẹ́ mọ̀ pé mo ṣe program kan mo ní níbo lójú òbò wà. Ó wà lórí social media yìí ní fídíò yẹn. Èèyàn kan sọ fún mi pé ṣé obìnrin náà ló ní gbogbo orú nǹkan bẹ́ẹ̀? Gbogbo nǹkan tẹ́mi ń pè yẹn ṣé obìnrin náà ló ní? Yes, obìnrin ló ní nítorí pé ẹ mọ̀ jẹ ni. Ẹ jẹ́ kí n sọ fún yín kò sígbà tẹ́ fẹ́ try ẹ ṣe fùrọ̀ yẹn tó ní fún yín ní pains, cut and bleed. Tí o bá sọ pé o wá gbà mọ́ ìwọ arábìnrin mo sọ tó náà gbà mọ́ pé ọkọ rẹ̀ ṣe tí ọkọ rẹ̀ ò bá mú ọkàn kó tó lọ ṣe ń ta automatically ó ti kó àrùn wá. Àrùn tí mo kà yìí even more of it ó ti kó wá balẹ̀ fún ẹ. Kò dẹ̀ wá ní jẹ́ wípé ìwọ nìkan ló máa kó bá ó máa kó bá àwọn ọmọ. Gbogbo etí tó bá ń gbọ́ wa ẹ gbọ́ dáadáa. Ṣé ibi ojú òbò tó jẹ́ pé Ọlọ́run gangan ló mọ̀ọ́mọ̀ dábẹ̀ yẹn pé kó máa jẹ́ bí òbò kó máa dùn lọ kó máa ṣe ibo ló succulent tó ibo ló dùn tó àbí ibi tó ṣe kakakakakaka. Ẹ fẹ́ destroy ẹ̀mí ara yín ni. Ẹ fẹ́ destroy ara yín tó bá yá tó bá rí bí ojú fùrọ̀ tó ń dún yẹn tó bá rí dó mọ́ okó rẹ̀ ò ní lè mọ́ erectile dysfunction. Àwọn ìgbẹ́ tẹ̀ ń kó jáde yẹn kò yẹ kí ojú ara mọ́ wọbẹ̀. Ìgbẹ́ wọ́n ti sọ nǹkan ní waste kò yẹ kó wà lórí ara. Ìwọ wá tí mo fi kó gbẹ́ jáde ìwọ mọ̀ pé ó ti pass sára rẹ̀. Bàbá ńlá kó infections tó láyé yìí ò sí.
Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó yẹ yín, èmi ò kí ń ṣe oníwàásí bí mo ṣe èmi mo sọ fún bí mo ṣe máa ń dress lélẹ̀ ẹ̀yin náà mọ̀ nǹkan bí mo ṣe ń teach. A máa gbọ́ nínú àdìtì kan pé èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní fojú rere wò ó lọ́jọ́ gbèǹde àlùkìyámà. Ò mọ̀ wà rẹ, ò mọ̀ bóyá wà tó ṣe bóyá wà lálùbáríkà ni o tún wá fi eléyìí tí wọ́n ní Ọlọ́run ní fojú rere wò yàn náà. Ṣebí tẹ́lẹ̀ tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ni, àmọ́ gbà tẹ́ ti mọ̀ báyìí ẹ dákun ẹ já mi bẹ̀. Tẹ́ bá dẹ̀ lọ sínú ìwé àwọn Christian, that's the Bible, ẹ máa rí ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n ti criticize ẹ̀ dáadáa. Ẹ má gbàgbé pé mo ti sọ topic yìí rí, but in a different dimension. Òbó dùn o, òbó dùn dáadáa, furo ìgbẹ́ ló bá dé, ìnira ló bá dé, ẹ̀jẹ̀ ló bá dé, àìsàn ló bá dé. Ẹ já mi lórí ẹ̀. Tẹ́ bá rí èèyàn kan tó lóun fẹ́ kú dí sí díẹ̀, ìyẹn wọ́n ti wá ọpọlọ ọ̀rọ̀ ẹ lọ. Wọ́n ti sọ fún yẹn pé nǹkan tọ́lọ́run bá lòdì sí òun ni kó lóun kó mọ̀ ṣe. Èmi ò sọ̀rọ̀ bí hypocrite, èmi sọ like what people are going through tèmi náà rí tá a dẹ̀ ti kà nínú ìwé pé báyìí ló ṣe rí. This is on point by 2 using my words for others. Bye for now. Èèyàn tó ṣẹlẹ̀.